jọmọ́ inú ni ọyàn wọn wà níta ọyàn wọn dẹ̀ sag and they are accountables. Kò sí iṣẹ́ tó lè ṣe láyé yìí tí wọ́n bá ti ń bẹ ayé lọ́wọ́ sí ẹ tó ń bẹ Ọlọ́run lọ́wọ́ sí ẹ tó ń bẹ gbogbo nǹkan Ọlọ́run tó ní pé òun gbé ayé fún àwọn ayé Ọlọ́run mọ reason ẹ gbọ́ nǹkan tọ́lọ́run sọ ni Ọlọ́run ní ẹ jẹ́ kí ọpẹ́ yín kó máa pọ̀ ju ìbéèrè yín lọ. Ọlọ́run ò ní tó bá lọ forí jálé agbọ́n kó wá pé òun Ọlọ́run ò ní tó bá lọ jà kó wá pé òun Ọlọ́run ní ẹ jẹ́ kí ọpẹ́ yín kó máa pọ̀ ju ìbéèrè yín lọ. So you have to be thankful. So you people now understand what is Adabi. Is all of you now coming out together at once? No be juju be that. Why you don't leave Lizzy and her family? Èmi tó kúkú sọ̀rọ̀ sí kó move mi. Torí gbogbo wọn ò mọrúkọ tépè ń jẹ́. Wọn ò mọrúkọ táyàjọ́ ń jẹ́. Wọn ò mọrúkọ tádàbí ń jẹ́. They just open their mouth and they talk. Èmi nísìn mo mọrúkọ tí Àdàbí ń jẹ́. That is why tí bá ń bẹ́ẹ̀ deal máa finú kan bẹ́ẹ̀ deal pẹ̀lú utmost loyalty. Utmost loyalty. Tẹ́ bá wo Esabod ẹ rí pé gbogbo èèyàn tájọ sọ̀rọ̀ ẹ rí pé má fọ̀rọ̀ ẹ̀ rẹ́rìn ní tá bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀. Tó o bá ti mọ nǹkan tó ń jẹ́ Àdàbí ló máa wà bẹ́ẹ̀ yẹn. Tó bá fi ọmọ sí ẹ lọ́dọ̀ o ò gbọ́dọ̀ fìyà jẹ. O ò gbọ́dọ̀ lónú méjì pẹ̀lú àwọn èèyàn. So that ijó tó bá máa gbé Àdàbí ẹ jáde ọwọ́ kan ló máa ṣiṣẹ́. Ẹ ń ṣépè. Ó dà pé ẹ mèpè tán ṣẹ́ ní 2019 ṣá. Ẹ mèpè tán ṣẹ́ ní 2020. Ẹ mú èpè tán ṣẹ́ ní 2021. This is payback time. I have warned you. And I'm not going to stop. Ẹ jókòó ẹ tán live chat. Before you can on your live chat, ó pèrè any blogger. You should be able to blog realities or tó bá tiẹ̀ máa parọ́ níwọ̀nba but ẹ máa parọ́. Tẹ́ bá mú client yín ẹ wo bí Esabod ṣe sọ fún wa wípé Onírìṣà ti gbalẹ̀ ó ń gba gold ó ṣe woman trafficking. Pé Onírìṣà ló rán mọ́tò wá gba ọmọ òun. Meanwhile Esabod ti gba owó lọ́wọ́ ọmọ tó fi mọ́tò gba ọmọ ẹ̀. Where are your dignities? Where are your conscience? Where is the abiamo in you? Ẹ gbowó lọ́wọ́ àwọn èèyàn. Ẹ set wọn up. Àbí ẹ ṣe bí ẹni tó gbèjà wọn. Ẹ máa wá information just to bring them down. Ẹ wo àwọn followers mi bọ́ yín pọ̀ sí. Ẹ wo bẹ́ ṣe lose followers. Ẹ dẹ̀ ládàbí òṣìṣẹ́. Àdàbí òṣìṣẹ́. Ẹ̀yin lẹ wá di ẹni tó ní 5 comment 10 comment lórí cut and sew. Ẹ wá lè sùn wọ́n. Tó bá jẹ́ pé èmi ni yín Jésù tẹ́ fẹ́ pè yẹn ẹ sọ pé Àdàbí Jésù orí inú mi Àdàbí pé mo kọ́kọ́ lọ ṣe Lizzy. Nǹkan tó yẹ kẹ́ máa sọ nìyẹn. Àdàbí tí Lizzy ò bá ṣẹ̀ mí ló kù nǹkan tó yẹ kẹ́ máa sọ nìyẹn. Tó bá dá yín lójú ogbó ọ̀rọ̀ tẹ́ wá sọ. Àdàbí gbogbo nǹkan tí mo sọ nípa Lizzy tí ò bá kí ń ṣe òtítọ́. Tẹ́ ẹ bá ti ń sọ yẹn lórí òtítọ́. Bọ̀ ẹ sọ yẹn akọ akùn àbẹ́ ẹ̀gbà mi. They are destroying people's life and everybody are afraid to face. In fact, Lizzy really tried by facing them. Drinks. If I tell you, in the next few months, you will see these people, you will cry for them. Because some of them, you will not hear them again. Ogun yẹn máa ti pọ̀ jù fún wọn.
àwọn iṣẹ́ kan wà tí iṣẹ́ bá parí iṣẹ́ tí iṣẹ́ bá dójú ẹ̀ lẹ máa lọ gbé odó jáde ọjọ́ tí gbogbo yín ti ń gbọ́ odó 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 I'm very sure pé ẹ mọ̀ wípé irinṣẹ́ nǹkan burúkú ni odó. That is why I don't offend people, because if you offend me and you lie on me, I too you use Adabi, because that is my power to fight. God bless you. Odó tẹ́ ń wò yẹn, tẹ́ bá mọ̀ mí ní odó, ẹ̀rù máa bà yín àti gbódó sílé. Even odó kékeré tán fi ń lọta yẹn, odó títí ní táwọn Yíbò fi ń lọta yẹn, tẹ́ bá mọ̀ mí ní ẹ̀, ẹ̀rù máa bà yín àti gbé sílé. Notice nǹkan kan ni, ẹ rí pé àwọn China, àwọn ni wọ́n wà into ìṣẹ̀ṣe. Ẹ rí pé gbogbo nǹkan tí China lè fi avoid odó ni China fi avoid odó. China bẹ̀rẹ̀ sí ní ṣe blender, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe kíní tó ṣe fi ọwọ́ gé iyán. China wọ́n bẹ̀rẹ̀ sí ní produce machine tẹ́ lè fi ro iyán, because ègún tó wà lára odó, ègún tí kò dá ni. Ṣé ẹ mọ̀ pé Ìhòhò Nation kò mọ nǹkan tó ń jódó? She was just being proud of it. Ègún odó wà nù tó ń tì. Some have started misbehaving as colo mistress. Ọ̀rọ̀ wọn kò jọ ti ara ayé mọ́. Stella. Odó tẹ́ wò yẹn, because ṣé mọ̀ pé àwọn China. Aqua Queen said, I love you, ma. Another lesson learned. My question is, what if Lizzie don't come out to face them? Is that how it's going to continue? Juliet Adekola. That is why I am facing them with everything. I have warned Awifuni Koto Dani, Agba Ijakade ni. Juliet Adekola. You see they give star ní wò yìí. Ẹ̀yin tún ṣì fi star lẹ́lu ní òru. Ẹ̀yin àti star yín ibi kan lè máa bára yín dé. Ibi tó dá, Ọlọ́run bá mi fún yín ràwọ̀ tọmọtọmọ. You don't understand? Mo ti sọ fún ọ pé gbogbo yín o. Ẹ rí pé sábọ̀dù náà, mo fẹ́ sábọ̀dù lẹ̀ ní ìsọ kankan. Má tẹnumọ́, gbogbo yín mi ò bá yín níjà yẹn. Ṣó ti yín, èmi mọ ohun tèmi gbé dání. Èmi mọ ohun tí mo lè ṣe. But o gbọ́dọ̀ kọ́kọ́ ní pure heart. You don't understand? Gbogbo wọn sì wọn láṣẹ lẹ́nu. Wọn ò lè pe Àdàbí. Tọ́n bá sunkún, wọn kò sunkún ni. Wọn ò lè bọ́ sí òhò kí wọ́n gbá orí wọn mú, because they are full of evils. How can ẹ wò wọ́n sì wọ́n bẹ́ jáde lórí show alẹ́ yìí nìkan. Àárọ̀ yìí nìkan. Ẹ wá imagine tó bá jẹ́ pé màmá mi ló stage show ẹsẹ̀. Ẹ wo bọ́n ṣe tọ̀nù ọ̀rọ̀ pé èèyàn ń wá owó tó fẹ́ fi bẹ̀rẹ̀ business. Wọ́n tọ̀nù ẹ̀ sí wípé ọmọ ò jẹun fọ́dún méjì, wọn ò sanwó ilé ọdún méjì. All because ẹ fẹ́ ṣèkà. Ẹni tọ́lọ́run ò gbé ṣubú, ẹ̀yin lẹ́yìn fẹ́ gbé ṣubú. Ẹni tí ò wò wá kó ṣubú, ẹ̀yin lẹ́yìn fẹ́ gbé ṣubú. Ní ọjọ́ táláyé ti dáyé, ẹ ti ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí. Dandan ni kójú yín rí nǹkan tẹ́nìkan ò rí rí. Àwọn àjẹ́ tẹ́ ń wò yẹn, wọn ò kì í ṣe ìkà. Àjẹ́ dúdú, àjẹ́ funfun, àjẹ́ pupa, gbogbo àjẹ́ tó wà pátá, kò sí kankan tó ń ṣèkà. Wọ́n dájú jura wọn lọ ni. Don't just go and offend them. Stay on your lane. Shegbo, Odo is not a thing to be kept inside house. Oh, please, if you have one, take it straight outside. Ghost pimples. You have caused katakata. Adabi is working. Oh,
all of them, they can't sleep. People ever Esther Jagome is now crying. Abẹ́ẹ̀rí wọn àdàbí olódó ẹ sábọ̀ tó pe rẹ̀ níyewé kí ló dé tí ò ṣe mọ nǹkan tó ń fi odó ṣe. Gbogbo wọn tí wọ́n bá àwọn èèyàn jẹ́ kí ló tí wọ́n ṣe mọ nǹkan tó ń fodó ṣe. Okay, Juliet, okay. Not giving stars allergy. Okay, Juliet, because mo máa rí ogun tó máa ń fún one star. Tí kíní máa ń wà níwájú orúkọ wọn. Tí kíní máa ń wà níwájú star wọn. Star yìí máa ń wà. Ogun tó fún wa ní star mo máa ń rí níwájú wọn. Nǹkan tí mo fi máa mọ ogun tó fún wa star nìyẹn, èmi ò mọ́wọ́ kíní. Ogun tó fún wa ní star máa ń rí kíní níwájú wọn. Okay, our own way is to destroy good things. Okay. I'm not okay. It shows the person is a star giver. Mo sọ wípé mi mọ kankan pa àwọn kíní. Àbúrò mi kan ló bá mi manage page mi. Àbúrò mi kan ló bá mi manage, òun ló fi gbogbo ẹ̀ hàn mi. Ó fi star tẹ fún mi ní àná àbíjẹta hàn mi, ẹ̀rù bà mí. Star yẹn ti pọ̀ jù. Mi mọ mo che pa mo sọ fún yín mi mọ kan. So Juliet Adekola, you are a star giver. Okay. Mo ṣá mọ̀ pé àwọn èèyàn ní kíní yẹn wájú mo dẹ̀ rí star. So our own way is to destroy. Okay. Wá gbọ́ gbogbo agbára tó bá ní láyé. Tó lè fi ran rẹ̀ lọ́wọ́ kó jẹ́yàn. Tó lè fi ran ko ẹ lọ́wọ́ kó jẹ́yàn. Tó lè fi ran ọmọ ẹ lọ́wọ́ kó jẹ́yàn. Irú agbára bẹ́ẹ̀ ò kì í ṣagbára. Tó bá jẹ́ pé agbára kó lọ máa parọ́ mọ́yàn. Agbára kó lọ máa destroy èèyàn. Ìyẹn ò kì í ṣagbára o. Ègún ìdílé ló mú ẹ o. Ègún ìdílé ló mú ẹ. Ṣé ọjọ́ tí gbogbo yín ti ń ṣépè, ṣé mo jáde? Ṣé bẹ́ẹ̀ sábọ̀dù ṣépè lánàá àbíjẹta? Ṣé bẹ́ẹ̀ sábọ̀dù ṣépè lánàá? Ṣé mo dá lóhùn? Àbí mo bẹ́ jáde lẹ́yìn tó ṣépè tán? Akọ akùn. Ṣé mo jáde níjẹta gbàtẹ́ sábọ̀dù ṣépè tán? Ohun àtó you will know. Alákìísà àwọn tí ò lágbára. Àwọn tó lágbára ò kì í ṣèkà. When you are powerful spiritually, you don't do bad things. Drinks a ní wọn wá ṣé drinks wọn súnmọ́ wàrà. Drinks wọn súnmọ́ wàrà débi pọ́n lè dá wàrà nù. Detoni Davis, don't take them play. Taking who's play. Ọjọ́ tán ti ṣe pé èèyàn mélòó ló mú rí. Ọjọ́ ọ̀nà ti ṣe nǹkan oríire tẹ́ kí wọn congratulations. Gbogbo wọn láyé wọn máa bàjẹ́. Ṣé ó possible kéèyàn kan curse Ọba Ṣetánmákù? Detoni, listen to you. Nobody can curse Ọba Ṣetánmákù. Ọba Ṣetánmákù is a name of God. Nobody. Ọba Ṣetánmákù is the name of God. Florida is a name of a state in America. Òun ni mo ṣe sọ pé tó o bá ti mọ pín jẹ, máa mọ kóró ojú ẹ yọ. Tó o bá ti mọ ìkà ṣe, máa dúró dọjọ́ tó bá máa gbàkà. Tó o bá dẹ̀ ti mọ oore ṣe, máa dúró dọjọ́ tó bá máa fi gba oore. Powerful people don't do evil. Ọjọ́ tẹ́ ti máa ń rí mi tí máa ń dá wà, tí máa ń dá ṣe business mi, tí máa jó, tí máa ṣe. How many of you lẹ mọ̀ pé mo lè push it to this extent? Adewudura said, all I know is that you have all the resources you need. I know what I'm talking about. Adewudura, God bless you. It dey pain them gangan. It dey pain them. Mo gbé odó jáde, mo gbé odó lé fọ́tò gbogbo wọn pátápátá. Akọrúkọ wọn síta. Àwa attach wọn mọ́ gbogbo àwọn tó ń bá ṣiṣẹ́ pọ̀ tí èmi àti yín ò mọ̀. Attach wọn papọ̀. Ó ní bẹ́ ṣe máa ṣe. Akwaquin said, you really bust my brain.
That is why you don't underestimate people. Èèyàn tẹ́ gbọ́dọ̀ bẹ̀rù jù láyé ni ẹ̀dá tó ní inú tó dá tó dẹ̀ máa ń ṣe oore gan. Don't take them for granted. Never you in your life take them for granted. People that are extremely nice with pure hearts. If you take them for granted, you are done for life. Eyo. Gbọ́ mi. Àwọn tó wá fẹjọ́ mi sùn online. Kí lẹ gbọ́ tó sọ? Wọ́n ní Lizzy bá yá àwọn jẹ́. Lizzy sí òbò, Lizzy ṣègbà, Lizzy ṣàwò. These are people tí mo ti ràn lọ́wọ́. These are people tí mo ti fi inú kan bá lò. Moment tó ti dálẹ̀ inú kan mi. Stella Thompson. Well, they push you to the wall, so you dey Dodo, your two never. That is why mo ṣe fún jẹ, and I won't stop on him. Ṣé o pé ilé bẹ̀mí ní the last time yẹn? Ṣé o pé ilé bẹ̀mí? Ẹ pé láti bí 2 weeks ago, because they are pained. They can't do without destroying people. It has become part of them. It has become their blood, their flesh and bone. Destroying people has become part of them. Ológo Lizzy ọmọ. You don't understand? It is very hard for them. It is possible that one take care most that tends to betray most. Quite sad. Aqua Queen. If they know me, they won't come for me. If they know me, they will never come for me. Because mo máa fi inú kan bá ẹ lò. Gbogbo nǹkan tí mo ní ni mo máa fi bá ẹ lò. Mi dẹ̀ ní finú méjì bá ẹ lò. Animal Shaun sent. Ṣé Animal Shaun sìn? Ṣé Animal Shaun fún mi star ní sìn? Àbí star giver Animal Shaun? Animal Shaun Nura, did you give me stars or you are a star giver? Èmi ò mọ̀ bẹ́ ṣe wò. Ṣé Gbẹ̀dájí ló sọ bẹ́ẹ̀? Ẹ fọkàn balẹ̀ lórí ìyẹn. Ó ní reason. Kò yé yín, Gbẹ̀dájí ló béèrè question yẹn. Ó ní reason. Ó yẹ kó ti yé yín. Ó yẹ kẹ́ ti alẹ́ nínú mi dùn jù. Ọjọ́ tí mo ti ń ṣe àdàbí alẹ́ yìí. Ó hot. Okay, Aqua, okay, she sends. Èmi ò kú mọ̀ bẹ́ ṣe ń ṣe. Okay, she sent me star. Okay. Èmi ò mọ̀, èmi ṣáà rí star lókè, èmi ò mọ̀ kankan. Tí n bá sọ nǹkan kan fún yín. Ṣé bá yẹn ṣiṣẹ́ yẹn lọ. Inú odó yẹn jẹ. Bá ṣe ń ṣiṣẹ́ yẹn lọ lẹ́ẹ̀kan. Inú odó yẹn jẹ, ṣé pé kì í ṣe odó lásán. Odó tó ti rẹ ni. Inú odó yẹn jẹ títí débi pé ó wá ń sun mí. Odó yẹn ń sunkún. Èmi àti yín ní ṣe ẹ̀dá tó máa fi ìbínú fi odó ṣépè fún wa. Ẹ̀dá tó bá ṣẹ̀ má gbódó jáde, kì í ṣe ordinary odó o. Kì í ṣe ordinary odó o. Téèyàn bá ṣẹ̀, ẹ rí pé gbogbo àwọn bloggers yìí ni mo ti make sure pé mo bá sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Did you notice that? Pé ọ̀rọ̀ rí báyìí, bẹ́ẹ̀ kọ́ lọ̀rọ̀ yìí ṣe rí. Ọ̀rọ̀ yóò rí báyìí. Àbí ṣé notice? Wọn ò mọ̀ pé ó ní nǹkan tí mò ń gbé bọ̀ wá fún àwọn. Wọn ò mọ̀. Ẹ rí pé gbogbo wọn. Did you notice that? That gbogbo wọn ni mo bá sọ̀rọ̀. Gbogbo ọ̀rọ̀ tí mo dẹ̀ bá wọn sọ, wọ́n tún ní ó bá wọn sọ̀rọ̀. Ó rán mi sí colleague, ó rán mi sí gbọ́. Nígbà tẹ́ rí chat wa, ṣe rí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀. Odó yẹn dẹ̀ bẹ̀ sí ní sunkún ní alẹ́ yìí. Alẹ́ yìí nínú mi dùn jù láyé àti lọ́run. Inú mi máa dùn. Ṣé rí àwọn tí a gbé sí online? Ṣé mọ̀ pé everything wọ́n wà lọ́wọ́ wa.
everything wọ́n wà lọ́wọ́ wa. Ṣé rí àwọn tí ò bọ́ sí online yẹn, odó yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sunkún sí wọn lára. Really, Animal Shaun, yeah. Animal Shaun Nurat, your cream is so good. My husband loves my skin so much. Hey, yeah, thank you. Hey, yeah, thank you. Thank you so much. Hey, yeah, thank you. Animal Shaun Nurat, thank you. Don't worry, when next you want to place order, I will give you discount. Eddie. A ní gbogbo ohun tèmi bá dáwọ́lé ló ń yọrí sí rere. Àwọn people yìí so worse débi pé kò sí ajé lọ́wọ́ wọn, kò sí iyè lọ́wọ́ wọn. Mo talẹ̀, mo rita, mo ṣe cream, òun làwọn èèyàn confirm sí pé ìpara mi ṣiṣẹ́. Because inú kan ni mo fi ń ṣe gbogbo ọjà mi, inú kan ni mo fi ń bá àwọn èèyàn deal. Ègún tá ń gbé sí ayé yín àtàwọn ọmọ yín náà, inú kan la fi ń gbé sí. A ní odó yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sunkún. Odó ò ní sunkún sáyé mi àti yín. Ẹ ṣàmì kẹgbé tó ẹ̀mí. Alẹ́ nínú mi dùn jù. Àwọn Àdàbí Pro Max tá a ṣe tó hit jù. Àdàbí ijọ́ tó jòrọ̀ yẹn. Àdàbí oníná yẹn. They are working against Akwakunso. Àdàbí oníná yẹn àti Àdàbí olódò yìí. But guess what? Àdàbí olódò yìí ni number 1. Followed by Àdàbí oníná. Followed by Àdàbí olójò. Àdàbí olódò yìí. Ẹ rí pé mo sáré pa kámẹ́rà. Odó yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sun. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sun mi. Ó bẹ̀rẹ̀ sí ní sun mi, ó bẹ̀rẹ̀ sí ní ké. Odó yẹn bẹ̀rẹ̀ sí ní ké. Ẹ pé mo sáré pa kámẹ́rà ni. Mo sáré pa kámẹ́rà. Kò gbọ́dọ̀ ṣàn débi tí kámẹ́rà yẹn wà. Fóònù yẹn máa lanu, fóònù yẹn máa bàjẹ́ ni. Ewusi ọlọ́mọ plenty, Ọbàtúlá Darlington. Oh, mom si ṣe wà pa àmọ́ ẹ kalẹ́ mà. So ẹ mọ̀. Ẹ jẹ́ kí n tún fún yín, okay, Olúfúnkẹ́ Fánẹ́yẹ. Ṣé Olúfúnkẹ́ náà fún wa star ni? Ẹ jẹ́ kí n sọ fún yín, àwọn kọ̀ọ̀kan wà. Màá tún fún yín ní òjì ẹyọ kan sí. Àbí kí n má sọ ni, ẹ má jẹ́ n sọ. Bàjẹ́, àwọn Yorùbá máa dojú ìjà kọra wọn. Ṣé yín, òun la ṣe ń gbé òtítọ́ wá. Ta fi ń tú irọ́ wọn. A gbọ́dọ̀ fi wọ́n lẹ̀. This is not the right time. Láti fi wọ́n sílẹ̀. This is not the right time. Tẹ́ bá ṣẹ̀yàn, ẹ mọrú èèyàn tẹ́ máa ṣẹ̀, kẹ́dẹ̀ mọrú ẹ̀ṣẹ̀ tẹ́ máa ṣẹ̀yàn. Tó bá ṣèkà fún yàn, tó parọ́ ọmọ tó jẹ lọ lójú ayé, o ò lè jẹ lọ lójú Àdàbí o. Tó bá ń purọ́ mọ́ yàn tó ń bà tèèyàn jẹ́, o ò lè jẹ lọ lójú Àdàbí o. Kò sí babaláwo, àbáláàfáà tó lè gbé kalẹ̀ o. They will only collect your money, spend your money. Àṣírí ni mo sọ fún ẹ o. So, tó wáyé pé o máa ń kú ọ̀rẹ́, learn how to live a private life so that you won't offend a lot of people. Àwọn ẹ̀dá kan wà, o ò ṣẹ̀ wọ́n. Entitlement spirit ló jẹ́ kó máa ṣàgbákò kiri. Wọ́n kàn máa bà ẹ́ jẹ́ kiri. Wọ́n dẹ̀ ti jẹpo ẹ, wọ́n ti jata ẹ, wọ́n ti momi ẹ. The old hag is drying up day after day. All their blood and water will be drained gradually.
àwọn yẹn kọ́ o ẹ gbọ́ mi ẹlòmíì wà entitlement spirit lọ́rẹ̀ẹ́ lẹ́bí lérò tábìlì pé ó yẹ kó fóun níye báyìí kinní kan dry smoke awó aláta àwọn náà fún 1 star àbí ọjà ṣe bí wọ́n fún wa ní dry smoked awó aláta thank you dry smoked awó aláta. God bless you. God bless your business, my sister. I love you too, Oluwafunke. Even mama tó bí ẹ lọ́mọ, tinútinú tó ò bá ṣe, kò lè ṣépè fún ẹ kó mú ẹ láyé. Mama tó bí ẹ lọ́mọ, tó ò bá ṣe. Àmọ́ tó bá ṣe màmá ẹ tí ò bá sọ̀rọ̀, àdàbí máa dà. Èmi sìn tí wọ́n parọ́ mọ́ mi Ọlọ́run ti dá mi mi ò ṣẹ̀ wọ́n mi ò rò wọ́n mi ò mọ̀ wọ́n rí gbogbo yín lẹ ti rí nísìnyí wípé wọ́n á lọ dáràn wọ́n á wá cover ọ̀rọ̀ yẹn reply tèmi wọ́n máa wá trend bọ̀ nísìnyí bèbí ti ṣẹ́jú ẹ gbọ́ tí oníkélóbò ń sọ wípé àtọ̀bálà ń ṣẹ́ àtọ̀bálà ń ṣẹ́ gbogbo wọn lárin bẹ́ẹ̀ ó ti kú sáyé ó ti kú kò mọ̀ pé bèbí ti ṣẹ́jú ó ti gbàgbé wípé a ti já bó ṣe ń sọ̀rọ̀ yẹn kò mọ̀ pé ayé ti ń kọ òun àwọn mẹ́tẹ̀ẹ̀ta ń kanra burúkú burúkú ọmọ tó ní iye òun ò ní sùn òun náà ní fojú kó ọrùn ìdí àmàta àtàmọ́lá ọ̀ṣẹ́ ọ̀gánlẹ́kẹ́kẹ́ ó rò pé bíi ti gbà kan tí wọ́n máa wá sojú ọ̀rọ̀ mọ̀pá ti gbọ́n bèbí ti ṣẹ́jú èmi gbọ́dọ̀ kọ́kọ́ ṣẹ̀yìn ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí n ṣẹ̀yìn ẹlẹ́dàá mi ò ní jẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ amen. ẹlẹ́dàá mi ò ní jẹ́ I always stay on my lane and I always give long rope imagine èmi àti yín fetí gbọ́ téèyàn sọ fún wa wípé òun ebi ò pa òun ò wá nǹkan kan òun ò wọlúwọlé owó business ló ń wá ẹ̀dẹ̀ wá tọ̀nù ẹ̀ all because ẹ fẹ́ gba bára ẹ̀ ń kọ́lé lọ lẹ́kọ̀ọ́ àbí ẹ̀ ń kọ́lé lọ àwọn mága ń dáwó báwo lèyìn ó ṣe máa wò ṣùṣùn olórí ẹ aláàánú ẹ ẹni tí kò fẹ́ kó o ṣubú ẹni tí kò fẹ́ kó o kú ẹni tí kò fẹ́ kó o sunkún ó dẹ̀ secretly record ẹ dẹ̀ ń praise ẹni yẹn online ẹ dẹ̀ empower irú ẹ̀dá bẹ́ẹ̀ online tẹ́ni yóò bá sọ̀rọ̀ ṣé kò lẹ́lẹ́dàá ni. tán bá sọ fún yín wípé àtúbọ̀tán ló dé bá gbogbo yín. ẹ̀gbà ayé ń bínú ẹ̀gbà ọ̀run ti yarí gbogbo àwọn abiyamọ ti ń bínú pé kí ló dé tẹ́yin ò ṣe lè ṣiṣẹ́ kí ló dé tó jẹ́ pé iṣẹ́ ẹ̀kẹ́ ẹ jẹ́ ẹni tó ga bọ́ lẹ́yìn yàn láàyò pẹ̀lú oríṣiríṣi irọ́. They all overstayed their welcome. Animal shout, stupid people. They should go and get legit work. They can't work. They can't. Everybody. Can't you see the comment section? No more viewers. Ebe era viewers titi. It be cut and join. Cut and sew post. Lashiri iti man too. It be cut and join video. Lashiri yín ti máa ń tú. Odidi ike wá ń sọ̀rọ̀, ike sọ̀rọ̀, three comment. Dry smoke. Another 200, no girl.
Dry Smoke Tawo Alata, Rikiya Usman Afa. Ṣé àwọn tó ń blow mi ní kíní ni àbí? Star bí? Politician will be happy. No, politicians don't need to be happy with me. All I know is that we need leaders. You don't understand? And we need to correct our leaders with love so that we can gain. Káwọn olórí burúkú yìí tó sọ fracas ìdógún. We still have some politicians tó ń fún àwọn èèyàn, even individuals, including me, tí mo jókòó yìí. We give people scholarship, free WAEC, free NECO, free JAMB. Who are doing it again? Àwọn èèyàn ń sá because àwọn tẹ́ ń ràn lọ́wọ́ lè máa rí ìyá wọn, lè máa rí bàbá wọn níbi tí wọ́n ti ń búlì yín. Tí àwọn olórí burúkú yóò bá dẹ̀ dá búlì sílẹ̀, kò ní rí bẹ́ẹ̀. So we need to quench these people physically, spiritually. Àwọn ayé gbọ́dọ̀ gbé nǹkan tó máa sìn lé wọn lọ́wọ́ tó ò ní rójú ráyè wá báyé àwọn èèyàn jẹ́ mọ́. Ìtìjú ìpọ̀ fún wọn. Ẹ wo gbogbo wọn. Ṣé tìjú ọ̀pọ̀ fún wọn? Ṣé tìjú ọ̀pọ̀ fún wọn? Ìtìjú ìpọ̀. Téèyàn bá ṣépè fún ẹ tó lo àdàbí fún ẹ tó o bá ṣe rere kí ló dé tó o ṣe ṣébí ńgbà tó ń parọ́ mẹ́niyàn ṣé o invite Jésù àbí nígbà tí wọ́n wá gbé àdàbí síta o wá invite Jésù ṣé o dẹ̀ rò pé Jésù gọ̀ bẹ́ẹ̀ yẹn Jésù ò gọ̀ ẹ̀jẹ̀ mélòó gan ló wà lára Jésù tẹ́ ti waste tán. Olufunke Faneye, you don't give Elijah, you don't give them injection. See this injection tí mo fún wọn, mo fi ń dá yín lẹ́kọ̀ọ́ ni. Even if the girl lied in the first place, what about when the truth was revealed? They should have called it a day. But their evil and greed will not let them stop. Adeola Adeyemi, God will bless your brain. They knew the truth from onset. Apart from me bringing out the truth, wọ́n mọ òtítọ́. Ẹ lọ wo first show tó ṣe. Ẹ bó ṣe ṣe kátikàti kátakàtà. Animashao said, I never believe they collect money until you open up to us. Onírìṣà ló máa mọ èyí tó ti fi gbára. Ọba Olúwo, bàbá ẹ̀ ló máa mọ ibi tó máa ti mọ èyí tó ti fi gbára. Uncle Sunday Igboho ló máa mọ millions tó fi gbára. You pay them. If you don't pay them, I know what's the Boko Haram lọ, Dry Smoke, wàhálà wà. Àwọn ọmọ wọn ò lè rí àánú gbà lágbára Ọlọ́run. They have done too much and too much of everything is bad. Ó ti ní concept bọ́n ṣe máa ń gbowó. Ó dẹ̀ ti ní concept bọ́n ṣe ń pa owó. Imagine ẹni tẹ́ ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀rù tó dẹ̀ bọ́ sí online tó ní wípé wọn ò sanwó ilé ọmọ ọdún méjì, wọn ò sanwó ilé ọmọ, wọn ò san school fees ọmọ. Ó tún ní wọn ò jẹ́ kó kẹ́rù wọn o, wọn ò jẹ́ kó kẹ́rù aṣọ o, ọ̀tọ̀ lẹ tún dáwó aṣọ. Ó dẹ̀ ń pa owó. Ó dẹ̀ wo dídí brand ẹni tí ò ṣe tí kò rò ẹ́ tí kò mú ẹ́ rí. Àwa gbé àdàbí olódó síta. Ẹ wá ń ṣe in Jesus name. Ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa tẹ́ tún jurú èmi yìí lọ. Tó bá ní pásítọ̀, tó bá ní aláàfáà, tó bá ní babaláwo, lọ sọ fún wọn wípé èèyàn kan gbé odó wá bú àdàbí lọ́gànjọ́ òru. Wọ́n á sọ fún ẹ wípé kò sí rẹ́mẹ́dì. God bless you. Dry Smoke. God bless you, my love. So, nǹkan tí mo kàn fẹ́ sọ fún yín ni wípé má kú ọ̀rẹ́ púpọ̀ kó má bàa sọ agbára nù. Má lọ́wọ́ sí ìṣubú ẹni tó ga kó má bàa pàdánù ẹ̀mí ẹ̀ àtàwọn ọmọ ẹ̀. Ó gbọ́ mi.
láti èní lọ má bá wọn pẹ̀lú ẹni tó máa já ẹni tó ga bọ́ torí orí tẹ́ni yẹn fi ga ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ́ni yẹn fi mọ orí yẹn kó tó ga má bá wọn tẹrí sí tó o bá ti ga ju ẹni yẹn lọ regardless of your age your status ọkùnrin ní obìnrin ní ẹ o ọmọdé ní àgbàlagbà ní arúgbó ní ẹ o kéyìn tán lẹ́nu ẹ o bá jẹ́ 100 years of age má bá wọn pẹ̀lú ẹni tó máa mú ẹni tó ga ṣubú o pàápàá jùlọ nítorí hatred àbí nítorí kò fẹ́ gbowó èèwọ̀ òrìṣà ni o jẹ́ kí inú ẹ mọ́ dry smoked awọ alátamórógùn ẹ bá mi rajà lọ́wọ́ dry smoked awọ aláta o Adéọlá Adéyẹmí àdúrà gbogbo yín máa gbà lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátá bẹ́ ṣe ń dùn mí nínú ẹ máa rí ìdùnnú gbà tọmọtọmọ yín àtèmi àti yín àní fojú sunkún ọmọ nítorí wípé ìdí tá a ṣe wà níta lóru báyìí tá a ṣe sùn ẹ má gbàgbé ní tí mo sọ fún yín lálẹ́ yìí tó o bá ti rẹ́ni tó ga má ti torí owó ipò tàbí ìròbànújẹ́ báwọn sọ̀kò mọ́ láti ṣubú o ohun tó tò pọ̀ kórí ẹ̀ tó ga ohun tó tò pọ̀ kí orí ẹ̀ tó ga ohun tí Ọlọ́run tò pọ̀ sí ayé ẹ̀ kí orí ẹ̀ tó ga tó bá jẹ́ pé oògùn ni gíga kò sẹ́ni tó máa ga tó babaláwo àbí pásítọ̀ àbí àfà Ọlọ́run ló ń ṣe má wàá challenge Ọlọ́run o torí tó bá challenge Ọlọ́run máa fà ẹ́ lé àwọn tó gbé ilé ayé lọ́wọ́ láti deal pẹ̀lú ẹ̀ spiritually ṣé ibẹ̀ yẹn clear sí yín ṣá ṣé ibẹ̀ yẹn clear sí yín tó o bá lọ lẹ̀kọ̀ mú ẹni tí Ọlọ́run gbé ga Ọlọ́run á fà ẹ́ lé àwọn tó gbé ilé ayé lé lọ́wọ́ láti deal pẹ̀lú ẹ̀ so don't go near there don't go near anything bó o ṣe gbọ́dọ̀ ṣèkà fẹ́ni tó ga bẹ́ẹ̀ náà ló gbọ́dọ̀ ṣèkà fẹ́ni tí ò tí ì ga toró o mọ̀ bóyá òun làkàbà tó o máa fi ga stay positive be positive speak positive dẹ̀ wà láàárín àwùjọ àwọn tó wà positive. I love you guys. Ire lójú owó rí, ire lójú èmi Elizabeth àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ire lójú wa máa rí. I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette.